ó mà ṣe o aṣáájú ẹgbẹ́ afẹ́nifẹ́re pa ayọ̀ adébánjọ dágbére fáyé. ìlúmọ̀ọ́ká agbẹjọ́rò nni tó tún jẹ́ ògúnnágbòǹgbò olóṣèlú akọ̀wé tẹ́lẹ̀rí fẹ́gbẹ́ Action Group àti aṣáájú ẹgbẹ́ afẹ́nifẹ́re lórílẹ̀‐èdè nàìjíríà olóyè Samuel Ayọ̀délé Adébánjọ ló mà ti kí dúníyàn kó dìgbà o lẹ́yìn ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún lókè èèpẹ̀. Nínú àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ àwọn ẹbí olóògbé náà tó tẹ àtótó arére lọ́wọ́ sọ di mímọ̀ pé ńṣe ni bàbá Adébánjọ fi ọwọ́ rọrí kú lówùúrọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 ní ilé rẹ̀ tó wà ní Lẹ́kì ìpínlẹ̀ Èkó. Aya rẹ̀ ẹni ọdún mẹ́rìnléláàádọ́rùn-ún olóyè Christy Ayọ̀délé Adébánjọ pẹ̀lú àwọn ọmọ tó ń ti àrọ́mọdọ́mọ ló gbẹ̀yìn olóògbé náà. Ní báyìí àwọn mọ̀lẹ́bí ti ń kàn sáwọn ènìyàn olóògbé ọ̀hún nílé lóko àti lẹ́yìn odi lórí bí ètò ìsìnkú rẹ̀ yóò ṣe lọ, léyìí tí wọ́n sì ti ṣí ìwé ìṣàfihàn ìkẹ́dùn ìyẹn condolence register sí ilé rẹ̀ tó wà ní Lẹ́kì kí Ọlọ́run kó dẹlẹ̀ fún ẹni rere tó lọ.